mo ṣe ń há orin ẹ̀ sórí mo ń ha mo wá lọ bá ẹnìkan tálítà tó jí ló wà níjọ́ náà. àwọn tó ìjọ wà ń tálítà tó jí àwọn ọmọ kíláàsì wa kan àtàwọn tó tẹ̀lé wa wọ́n ti ṣe lẹ́sìn ní lọ́dọ̀ àwọn yẹn kódà láti sanáwú láwa ẹlòmíì tí ó tí mọ̀ náà wù àwọn ti kọ́ náà wù. mo wá lọ bóun náà ruwáàkì làwọn yẹn gbé èmi ò gbé ruwáàkì nígbà yẹn ok òun yìí náà ó mọ̀ náà wù mo bá lọ bá mo fẹ́ máa ké alfiya ọba gbà lọ́wọ́ bá ní ò lè gbọ́ yé Subhanallah. ṣé bí kí n lè gbọ́ yé náà mo ṣe mo wá dákẹ́ dídákẹ́ tí mo dákẹ́ wọ́n wá gbé fún mi padà pé ń gbà wọ́n wá pé nǹkan tí mo wá kò ṣe mo wá pàdé mo bá kúrò lọ́dọ̀ àṣọ Ọlọ́run ni ò jẹ́ ń ké Ọlọ́run ni ò jẹ́ ó kọ́ mi àṣọ Ọlọ́run ni ò jẹ́ ó kọ́ bàbá ń jọ náà. èyí tí ò kọ́ mi yẹn mo mọ̀ yìí o. Allahu Akbar. Alhamdulillah. àti wú ẹ̀mí bẹ́ẹ̀bẹ́ẹ̀ mo wá wò pé ok tó bá já sí pé Ọlọ́run fẹ́ kí n gbọ́dọ̀ ẹni ìbá máa ṣerú sí yìí sí. Allahu Akbar. yóò sì máa wà nù ọ̀rọ̀ mi pé alfia yìí o ẹni tó kọ́ mi lágbájá ni náwó ọ̀dọ̀ lágbájá mo ti mọ̀ sọ́rí fún ọ̀dọ̀ lágbájá mo ti mọ̀. kò wá sẹ́ni tí ó sọ pé èmi mo kọ́ ẹ. Allahu Akbar. Alhamdulillah. àfọlọ́hun. Allahu Akbar. àmọ́ léèyàn dájọ́ mi ì ṣe lẹ́sìn lọ́dọ̀ ẹnìkan rí. Allahu Akbar. So وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. bíbẹ lọ́hùn tọ́lọ́hun máa ń gbọ́ àdúà tí máa tẹ́tí gbọ́rọ̀ tí sì máa bí àbùkátà. má kánjú. ìmọ̀ abẹ lọ́hùn kí o fẹ́ kọ́ lọ́hùn gbọ́ bùkátà àbí kó ṣe nǹkan kan fún ẹ kò ní ìdíkò kánjú farabalẹ̀. má kánjú. má kánjú. Okay. má kánjú ọlá. wọ́n ní kó o má kánjú ọlá. tó o bá kánjú Ọlọ́run ó kán ìyà fún ẹ. bó o bá kánjú Ọlọ́run ó kán ìyà fún ẹ. kó o lè bàjẹ́ mú wá fún ẹ. ọ̀nì bá ń lọ́nu Suratul Isra. akramakumullahu man kana yuridu al-ajilata ajjalna lahu fiha ma nasha'u liman nuridu
ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك مهذورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا ترهما وقل لهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا آت ذا القربى حقه ربكم أعلم بما في نفوسكم ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياكم نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا من كان يريد العاجلة ìwọ tó ń fẹ́ kánjúkánjú ìwọ tó ń fẹ́ kánjúkánjú ó fẹ́ lówó ó fẹ́ lówó ó fẹ́ lọ́lá ó fẹ́ lọ́lá ó fẹ́ gbajúmọ̀ عجلنا له فيها ما نشاء لمن نريد عجلنا له فيها á kàn lójú ń bẹ̀ bó o bá ti kánjú á kàn ẹ́ lójú ń bẹ̀ ما نشاء bó bá ti wù wá láṣẹ kan lójú لمن نريد fẹ́ni tá a bá fẹ́ ẹ gbọ́ Akramakumullah. ìyẹn ní pé kì í ṣe gbogbo ẹni tó tún ṣe ní orí gbé kì í ṣe gbogbo ẹni tó ṣe é náà ni ó rí i pé ó kánjú wá yẹn ó kánjú wá tó bá fún ẹ tó bá fún ẹ ó ti fẹ́ ṣe tẹ́lẹ̀ ó ti fẹ́ ṣe tẹ́lẹ̀ ìwọ ló kánjú Allahu Akbar. ó wàá jìyà kíkanjú yẹn ó wàá jìyà pé ó kánjú
من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء عجلنا له a kan lójú fún nǹkan yẹn ما نشاء عجلنا له فيها ما نشاء bó bá ti wù wá tá bá tún fẹ́ kó ní ni liman nuridu fẹ́ni tá a fẹ́ yẹn wọ́n máa sọ pé ó ti arrive ẹni tọ́lọ́run ti kọ ẹni iná fún tó ti kọ̀ ya iná fún ajalna lahu fiha ma nasha'u liman nurid. Allahu Akbar. ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا kanjú tó kanjú yẹn kíni ثم جعلنا له جهنم àwa ṣe jahannama fún يصلاها yóò jó wọbẹ̀ مذموما مدحورا lẹ́ni tá a fi bú kí ló wá débì zook tọ́wò tọ́yàwó fa innaka antal azizul hakim ó pẹ̀rẹ̀ ipò gbọ́n Allahu Akbar. ó pẹ̀rẹ̀ ẹlẹ́ni abiyì tọ́yàwó ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن tó ń ṣiṣẹ́ alkiyama ó sì ń retí ọ̀run pé òun pẹ̀lú Ọlọ́run ó pàdé Allahu Akbar. ìwà rẹ̀ ló wá ń hù وهو مؤمن ó tún jẹ́ múmìní yóò kírun ọ̀tọ̀ ní mùsùlùmí ó ọ̀tọ̀ ni mùsùlùmí ọ̀tọ̀ ni mùmìní. mùmìní dárájà kékeré dárájà ńlá nìyẹn mùmìní dárájà ńlá nìyẹn. mùsùlùmí dárájà kékeré nìyẹn mùsùlùmí dárájà kékeré nìyẹn. وسعى لها سعيها bá lọ́nù kíní inú súratul hujurat inú súratul hujurat قالت الأعراب آمنا àwọn lárúbáwò oko qalati amanna wọ́n sọ pé ẹni Ọlọ́run ni wá agbọ́lọ́run bá gbọ́ قل لم تؤمنوا lam tu'minu tí ìgbàgbọ́ Allahu Akbar. ولكن قولوا أسلمنا ìdí mùmínì o mùsùlùmí lẹ̀ ń jẹ́ ولما يدخل الإيمان ẹni tá a pè ní mùmínì الذين آمنوا بالله ورسوله lẹ́ni tó gbọ́ Ọlọ́run bá gbọ́ tó gbọ́ òjíṣẹ́ ẹ̀ gbọ́ ثم لم يرتابوا kò sẹ́nu ẹni tó ń ṣe iyèméjì pé ṣọ́lọ́run ó ṣe òun gbọ́ Ọlọ́run bá gbọ́ ṣó wà kò sí وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله owó ẹ̀ àtẹ̀mí ẹ̀ ó nà sí tójú ọ̀nà Ọlọ́run وأولئك هم الصادقون jihadu yẹn mi ò tú ní tútù kó jagun rárá kí n ṣe lọ gbébọn èyí tó fi mọ̀ pé jihadu yẹn ò ń ṣe kó gbébọn àwọn èèyàn wọ́n ń ṣì í lò àṣìlò yẹn ni pé
wọ́n ti ka gbogbo jihad sí pé ìjà ni àdísì tí ó sì tọ́ka fún wa pé kì í ṣe jà wọ́n darí ogun náà ti ń bọ̀ àwọn rajana min al-jihad al-akbar ila al-jihad al-asghar kí ni ogun jihadu ta kojú sí ta darí wálé wá ṣe jihadun nafs òní pé ẹ̀mí ààrẹ ìgbà olóbàjá àbí hadith yẹn kọ́ yẹn jihadul asgar رسول الله صلى الله عليه وسلم قال لقوم رجعوا من الغزو قدمتم من الجهاد الأصغر إلى الجهاد الأكبر jihadu ogun tẹ́ dé yìí jihadu tó kéré jù nù ẹ wá dojúkọ jihadul akbar jihadu tó tóbi jù tó le jù قيل وما الجهاد الأكبر wá bí ànẹ́bẹ̀rẹ̀ èwo tún ni jihadu tí tó tún tóbi قال wá sọ fún ẹ pé مجاهدة العبد لهواه ìfẹ́ inú ẹ bá jagun jihadul akbar nìyẹn wajahadu bi amwalihim وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون tó gba wájú nù ni o ẹni tó gba wájú nù mùmínì nìyẹn so oya ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن ó ṣiṣẹ́ tọ ọ̀run sa'alaha سعيها wa huwa mu'min وهو مؤمن ó tún jẹ́ mùmínì فأولئك كان سعيهم مشكورا àwọn ìyẹn tán bá dọ́dọ̀ ọlọ́run sa'yuhum mashkura á dúpẹ́ fún wọn lórí ẹ̀ كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك ṣọ́rẹ́ nìkíní àtẹnìkejì àtẹ fún wọn ni min ata'i rabbik nínú ọrẹ ọlọ́run ẹni tó kánjúkánjú púrúrú ó wà ókè à ní orí ọrẹ lọ́lọ́run ṣe fún wọn àmọ́ yóò jìyà ẹni tó wá alìkìyàmà tóun náà ó ṣiṣẹ́ òun náà rí ọrẹ látà fún وما كان عطاء ربك محظورا ọrẹ ìkíní kejì tá a ṣe fún ẹ ọrẹ tọ́lọ́run bá ṣe àwọn ọlọ́run èyege so ó máa bèèrè pé láyé lé ní ẹni tó lówó jù Bill Gates òun alápẹjù Bill Gates ṣó mọ́ Ọlọ́run bẹ̀ ṣó ń ṣàdúà ìbéèrè ni ṣó ń sin lọ́hun mọ́ nígbàtí mo wá ṣe ẹ̀yà kìíní kan yáyáyá yóò máa ṣe kìíní àwọn èèyàn náà máa sáré sí ọ̀dọ̀ ẹ̀ ìpé àmọ́mọ́ ìsinmi kan ní ìsinmi yẹn ni mo wá ń sà owó tó ní kò tí ìlówó tó
Bill Gates ṣẹ́ńjì tó rí tó àrílá láàrin yóò máa ń pẹ́ mílíọ̀níà ni ẹni tán bá pè mílíọ̀níà gbogbo èyí tó sì ní kò lè ná mílíọ̀nù kò lè débi tàdé kó ka èèyàn márùn-ún kó ka mílíọ̀nù fún owó òjò yóò mọ̀ lára 100 ní àṣì ni 100 ní àṣì ni kódà kó ná 1 million kódà kó ná 1 million kò ì di mílíọ̀níà kò tí ì di mílíọ̀níà kò ì di tausanníà kò ì di tausanníà. torí mílíọ̀níà yẹn tó bá wọ bí tó gbogbo èèyàn bá ṣe pọ̀ tó tó wá ka mílíọ̀n kọ̀ọ̀kan fẹ́ni kọ̀ọ̀kan tí ò mọ̀ lára ipé òun mú kankan mílíọ̀níà nìyẹn. ẹni tá a lè pè ní mílíọ̀níà lẹ́ni tó yẹ pé tó bá wọ bí ó sì wẹ́ nìkan kan 1 million bá ti pọ̀ tó yìí a máa pè ní mílíọ̀níà tó o bá mọ̀ lára kò tó wá mọ̀ lára láà máa pè ní mílíọ̀níà tó o bá lè dánrú ẹ̀ wò ó ṣe mílíọ̀níà tàǹsà 100 níà ní ẹ́. gbogbo jìbìtì tó lù tó wọnú àkáǹtì ẹ tí bank manager ò pè é pé ẹ̀lò arówó kan tó wọlé olùṣìṣì ní olówó. owó tó wá ń kó fáwọn èèyàn owó tó ń kó fáwọn ènìyàn tó fi ń nù wọ́n lójú tó fi ń nù wọ́n lójú. ẹ bèèrè pé mbó ló ti rí tó ìbéèrè rẹ̀ mbó ló ti rí iṣẹ́ wo ló ṣe kí ló tà. ba'dahum ala ba'din. wọ́n bá ṣe gbọ́lá fẹ́ nìkan ju ẹnìkan lọ. walal akhiratu akbaru darajatin. ọlá tàwa gbé fún wọn yẹn má wo bẹ̀ o. walal akhiratu akbaru darajatin. ìgbẹ̀yìn ló pé jù. wa akbaru tafdila. Allahu akbar. Má wo bẹ̀. Má wo bẹ̀. Ìgbẹ̀yìn ló dáa jù. Ìgbẹ̀yìn ni kó wò. Ìgbẹ̀yìn ni kó máa wò. Iṣẹ́ ìgbẹ̀yìn náà ni kó máa ṣe. Iṣẹ́ ìgbẹ̀yìn ni kó máa ṣe. Máa rántí àtúbọ̀tán. Àtúbọ̀tán làgbà. Àtúbọ̀tán ni àgbà. Ọlọ́njẹ́ àtúbọ̀tán ó dáa. Àtúbọ̀tán làgbà. Ọlọ́njẹ́ àtúbọ̀tán ó dáa. Allah. انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا. ẹni tí ó wo àtúbọ̀tán. ẹni tí ó wo àtúbọ̀tán. táà pé ìmúrara sáyé yìí ni. ìmúrara sáyé yìí ṣáá ni. ẹ wà á rí. ẹ máa ríru oníbẹ̀rù ẹni bẹ́ẹ̀. kò lè látúbọ̀tán. kò lè látúbọ̀tán. torí kò ṣiṣẹ́. torí pé kò ṣiṣẹ́. àìṣiṣẹ́ yẹn àwọn kan wà gbogbo èèyàn tó bá pẹ ẹran báyìí àbá ni ẹ̀yin afá ẹ lọ pín ẹran yìí lẹ́rọ wà ní ẹbù tèmi ṣe ẹmọ̀ ní pé mi lọ ga yìí wọ́n ní ẹ pín ní kẹ́nì kọ̀ọ̀kan má mú jẹ nìkọ̀ọ̀kan lọ
ìwọ kọ́ ló fẹnu ara ẹ̀ sọ fún wọn pé èmi lọ̀gá. Àwọn jẹ́ fi wọ́n lẹ̀, àwọn tí wọ́n bá wà níbẹ̀ ni wọ́n sọ pé ẹ pé ọ̀gá òun jù wá lọ, òun la ṣíwájú wa. Ẹ jẹ́ kó gbà. Àmọ́ ọ̀nà ló ń fẹnu ara ẹ pé èmi lọ̀gá. Àà níbo? Ẹni tá bá pè lọ́gá yóò já sí pé òun ló ní nǹkan. Àmọ́ o ò ní, ẹjìjọ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ ni, tí wọ́n bá pè ẹ́ lọ́gá, ìyẹn ni àwọn fi ṣàpọ́nlé ni. Foreman àpọ́nlé ni. Àpọ́nlé ni foreman. Kò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin papọ̀. Kò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin papọ̀. So انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا. لا تجعل مع الله إلها آخر. má mú Ọlọ́run mi lẹ́yìn Ọlọ́run. فتقعد مذموما مخذولا. Kò máa dẹni tó já sí pé ó wà ní kò kúrò lórí ààyè kan, ààyè tó wà náà ló wà. Wọ́n promote ẹ̀. Wọ́n wà ń bẹ̀ makhazulan mazmuman tá máa fi bú wípé ṣe bí wọ́n náà ni makhazulan tí ó di yẹpẹrẹ. Má pèrè ẹni tó jẹ́. Má pèrè ẹni tó jẹ́. La taj'al ma'a Allahi ilahan akhar. Ó ti sọ̀rọ̀ ẹ di in tó jẹ́, ó sọ̀rọ̀ ẹ di ìláhù kékeré nìyẹn. kullan numiddu ha'ula'i wa ha'ula'i min 'ata'i rabbik wa ma kana 'ata'u rabbika mahdura. انظر كيف بدلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا. Ó sì wà lára àwọn díẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا. Gbogbo ń ta kàkálẹ̀ wọn yìí. Gbogbo ń ta kàkálẹ̀ wọn yìí. Èyí tá gbọ́ ń bẹ̀. Ń ta gbọ́ ń bẹ̀. Àtèyí tá àti ìtú. Àti نقي أنفسنا أيا بالصوم ننقيها كمرين النفس على العالم وعلى الحرمان نقويها. صوموا صوموا تشفى الدنيا مما فيها. تمرين النفس على العالم
ebi ta fi ń panú yìí bó o bá tiẹ̀ mọ bébí ṣe ń rí lára aláìní ebi tá a fi ń panú yìí tó o bá tiẹ̀ mọ bébí ṣe rí lára aláìní. tẹ̀mùrínù nafsi alàlẹ́ alẹ́mi wà alàlẹ́ hìrìmánì yúkọ̀ wíhá. ó tara àwẹ̀ yìí mọ bó ṣe ń rí. ó tara àwẹ̀ yìí mọ bó ṣe rí. láìpẹ́ ìwọ ò mọ̀. tí wọ́n ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. tó mọ̀ gbogbo oúnjẹ tó fẹ́ jẹ wọ́n ti tó sórí tébùlù fún ẹ. gbogbo oúnjẹ tó fẹ́ jẹ wọ́n ti tó sórí tébùlù. bó ṣe mú lọ́tún bí ló ń mú lósì. bó ti mú lọ́tún ló mú lósì. lọ́sàn-án lálẹ́ láàárọ̀. lọ́sàn-án lálẹ́ láàárọ̀. àtẹ̀mírínù ni kò fi ṣe pẹ̀lú ààwẹ̀ yìí lórí ẹ̀ta ìrówó ló ń bẹ fún ẹni tí ò rí jẹ. kó o lè fi mọ ẹ̀ta ìrówó ló ń bẹ fẹ́ni tí ò rí jẹ bẹ́yàn bá wá bí ẹlẹ́rìí pé ẹ dákun ẹ ṣàánú èmi ní ń pa mí wàá mọ bó ti rí. ẹlòmíì ó náwó. ẹlòmíì náwó. táwọn èèyàn máa sọ pé ó náwó náà ẹbí pé ìjára alẹ́ ẹ̀. Allahu Akbar. ǹjẹ́ wọ́n mọ bó ṣe wọ́n lápẹẹrẹ. kí ni wọ́n benefit lára ẹ̀. ẹlòmíì ní owó bí tó nílé tó bá nà láàrin gbangba àwọn èèyàn máa ròyìn ẹ̀ pé olówó ni ẹbí léèrè pé sára alẹ́ ẹ̀ máa ń fà ní tó ní ìṣánjọlá ẹ̀. ó bẹ̀rẹ̀ látara alẹ́ ẹ̀. ó bẹ̀rẹ̀ látara alẹ́ ẹ̀. ó tiẹ̀ ẹni tó rẹ̀ nù wọn. ẹni tó rẹ̀ nù wọn. tó rẹ̀ nínú wọn. tó rẹ̀ nínú wọn. nínú àwọn tó súnmọ́ ẹ. nínú àwọn tó súnmọ́ ẹ. ó bẹ̀rẹ̀ látara ẹ̀. ó nákọ́bọ̀ fún. ó nákọ́bọ̀ fún. láti gbé lọ ilé ìwòsàn. láti gbé lọ ilé ìwòsàn. títí tó fi kú. títí tó fi kú. wọ́n sì ń yìn wọ́ wípé olówó. wọ́n sì ń yìn ẹ́ pé olówó ni ẹ́. Allahu Akbar. تمرين النفس على العلم وعلى الهرمان يقويها الدنيا تشكو بالنهم أيام بالصوم نداويها صوموا تشفى الدنيا منها فيها سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. aláwọn àlejò. a ní àwọn àlejò.
àfáwà Hussein Hussein Salahuddin Salahuddin حفظه الله Al-Akatawi Al-Hakatawi دام الله حياته akátá yẹn ní Gànmọ́lúwà. akátá yẹn ní Gànmọ́ ló wà. àfá Hussein yìí àfá Hussein yìí pẹ̀lú àfá Dr. Abdullatif Sayuti حفظه الله tó jẹ́ registrar registrar ta ní Gànmọ́ náà ni wọ́n ti wá bẹ̀. Gànmọ́ ni wọ́n ti jọ wá. دام الله حياته àfá classmate sí ni wọ́n classmate tún ni wọ́n. pẹ̀lú àfá wa jẹ́jẹ́ yìí pẹ̀lú àfáwà jẹ́jẹ́ registrar pẹ̀lú ṣé ò jẹ́ bẹ́ẹ̀ ni classmate ni wọ́n sínú àwà. wọ́n sí ní àwọn babaláyége àwọn ò ní pera wọn ní senior babalágége àràrà àmọ́ tí bàbá bá wí fáínà làhákọ̀ Rárá. ọkọ̀ láàlẹ́ habibu ẹni sùúrù ìtàn lélẹ́yìí ìtàn ní ẹ̀dẹ̀ gbọ́dọ̀ put it straight. a sì gbọ́dọ̀ put ìtàn straight a gbọ́dọ̀ dàtàn rú So ẹlòmíì náà wọ́n ìjọ jẹ́ méjì bẹ́ẹ̀ o ẹlòmíì náà ń bẹ tí wọ́n jẹjọ ń jẹ́ méjì ohun òrìnrìn ó sọ wípé èdè báwọn náà ti rí nù òun nìyẹn ṣe wọ́n pé à ń put ìtàn straight à ni ń put ìtàn straight ní kó má bàa dàrú kó má bàa dàrú. kó má bàa dàrú So ńgbà tó wá sọ gbogbo eléyìí bí àfá Hussein àtàfà bó ti rí nìyẹn. mo ti rí nù ní kò tí ì débi kíkí. حياكم الله nígbà tá a lọ mọ́sárì bàbá nígbà táwọn lọ mọ́sárì ní 1986 ní 1986 dawra tadribiyya ìdáwọ́rà tadribiyya lil a'imma lil a'imma wal wu'az wal wu'az tá a lọ ṣe. sẹ́mínà àwọn àfáàgbà lágbàáyé àtàwọn ìmáàmù tí a sì àrímọ̀ fún wọn ní ṣàhádà So ṣàhádà yẹn àwọn àjìjọ lọ ni. wọ́n láwọn jìjọ lọ pẹ̀lú àwọn àfáà wa شيخ Hussein حسين ìmáàmù Hussein Al-Akatawi babaláyé láwọn jìjọ lọ ni pẹ̀lú àfá Ṣázìlì pẹ̀lú àfáà wa Ṣázàlì Sambo ọlọ́mbà wa kẹ́ wọn àtàwọn míì mẹ́wàá ni wá. mẹ́wàá ni wọ́n lọ́dún náà tí bàbá Ṣáàdàmù ní ẹ̀lọ mọ́sárì ẹ̀tún lọ lè gba ọ̀làjú sí wá ọ̀làjú mímọ̀ So àwa lọ bàbá láwọn lọ àfá Hussein àwọn àfáà wa ṣé Hussein yìí àjìjọ lọ ni. àwọn jọ lọ pẹ̀lú àwọn bàbá lágége ni adé wọ́n lọ wọ́n dé dáadáa adé wọ́n dáadáa. láwọn lọ dáadáa àwọn sì dé dáadáa wọ́n wá ń jẹ́ bàbá wọ́n wá ń jẹ́ bàbá fún àfá wa Yunus fún àfáà wa Sheikh Yunus رحمة الله Yaqub Al-Akatawi Allahu yarhamuhu bàbá ló ń jẹ́ fún un. bàbá ni wọ́n ń jẹ́ fún wọn àmọ́ àbúrò la máa pè. àmọ́ àbúrò ni wọ́n jẹ́ ní ti bíbí pé aṣáájú ẹni bíra ẹni àbúrò ni wọ́n jẹ́ fún Sheikh Yunus àmọ́ ipò bàbá ni wọ́n wà nínú ètò ẹbí nínú ilé ó ti dèrò Agége nú ni bó ṣe dèrò Agége nù ó ti dèrò Agége nú ni ẹni tó móhun náà lọ sí Akata ó mú lọ Gànmọ́ ẹni tó mú àfáwà Hassan lọ sí Gànmọ́
tóun náà fi di ọmọ kéwú ní ganmọ́ tóun náà fi ń jọmọ kéwú ní ganmọ́ kó tó di pa wá gbà padà sí lọ́dọ̀ àfáwà alákatá kó tó di pé wọ́n á dé yìí òun náà ni àfáwà Ìsá àdìráwì Allahu Akbar. bítà náà ti ń sọpọ̀ ọmọ lónìí ṣẹ́kì Ìsá kúròkò ọmọ Markaz ni wọ́n sì dúró dédé pẹ̀lú Markaz ládójú ayé bàbá ni látòjú ayé bàbá Sheikh Adam àwọn náà dálé kéwúlẹ̀ òun ló ṣe tọ́ílẹ̀tì bàbá ẹni ó ṣeré nínú Sùúrùlérè ní Sùúrùlérè torí pé wọ́n ti kọ́ṣẹ́ bíríkìlà kó tó wálé kéwú Masha Allah. òun náà àfáwà Ìsá náà ó wá kí wa àwọn náà wá kí wa lénìí láti ilẹ̀ gbìyà lọ́hun láti ọ̀sára kúrókò bá kọjá ọ̀gàmìnà díẹ̀ síwájú táà lọ sókè ní àdábì mo sì ti délé kéwú ẹ̀rí babaláyégé láwọn sì délé kéwú wọn rí kódà àwọn àbá wa ń jẹ́rìí pé gbogbo àwọn ni bàbá kó lọ àwọn ti fẹsẹ̀ tíbẹ̀ ó sì kọ ọmọ wa wọ́n kó àwọn ọmọ wọn wá bí yìí wọ́n wá kéwú àwọn ọmọ náà ti wá lọ àwọn ọmọ náà ti Wọ́n ti kéwú jáde. tán wọ́n ti jáde wọ́n sì fojú sí kéwú bó ti rí nìyẹn bó ti rí nù ní ọmọ ṣe wá bá wa ṣe tẹ̀fsírì báwọn bá wa ti wá bá wa jókòó tẹ̀fsírì lénìí tí wọ́n bá padà sílé bí wọ́n gbogbo ìgbà tí wọ́n bá padà sílé kọ́lọ̀ ń ṣọ́ lédè wọn kọ́lọ̀ nǹkan bá sọ lédè wọn kò sì sọ wọn délé láyọ̀ àtàláfíà kó ṣọ́ wọn délé láyọ̀ àtàláfíà kọ́ bá sọ wọn délé láyọ̀ àtàláfíà ọlá al-Qur'an ọlá Fatiha ọlá Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in